mínísítà ọ̀rọ̀ ìlú Àbújá tó jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Rivers Nyesom Wike ó mà ti ń lérí ó ti ń halẹ̀ mọ́ gbogbo àwọn ilé ìtura àti àwọn gbọ̀ngàn ńláńlá téèyàn ti lè ṣe ayẹyẹ tàbí nǹkan pàtàkì ní ìlú Àbújá tó ń ṣàkóso wípé láti àsìkò yìí lọ gbogbo apá ẹgbẹ́ òṣèlú ìyún igun ẹgbẹ́ òṣèlú tí ò bá bófin mu tí àjọ elétò ìdìbò Independent National Electoral Commission INEC tí wọn ò fòǹtẹ̀lù tàbí tí ilé ẹjọ́ fòǹtẹ̀lù tó bá fẹ́ yá gbọ̀ngàn ayẹyẹ wọn tàbí ilé ìtura wọn láti ṣe nǹkan kan ó ní bí wọ́n bá fi fààyè gbarú àwọn bẹ́ẹ̀ ó ní níṣe lòun yóò máa ti gbọ̀ngàn ayẹyẹ wọn tàbí ilé ìtura wọn pa nítorí pé ní tí ò bófin mu ni wọ́n ń ṣe ìrànlọ́wọ́ fún un. Ǹjẹ́ kí ni ìdí tí Wike tó fi ń tú bí ejò tó fi ń fa ìbínú yọ lórí eléyìí? Ó mà ní ohun tí àwọn ẹgbẹ́ òṣèlú PDP igun kejì tó jẹ́ igun tí ó jẹ́ igun tó ń tako igun tiẹ̀ èyí tí alága wọn jẹ́ Taminu Turaki fún ni tán ṣe lọ́jọ́ àbámẹ́ta tí ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá nígbà tí wọ́n kéde pé ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá ni làwọn yóò ṣe ìpàgọ́ pàtàkì níbi tí àwọn yóò ti fi tíkẹ́ẹ̀tì ààrẹ ẹgbẹ́ òṣèlú àwọn lé ọ̀mọ̀wé Goodluck Jonathan Ebele tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà láàrin ọdún 2010 sọ́dún 2015 táwọn yóò ti fún ní tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ àwọn ẹ̀ sì rántí pé aró òrókùn aró rẹ̀dí ẹnu ẹgbẹ́ òṣèlú PDP nítorí pé àwọn ẹgbẹ́ náà wọ́n ń gbéra wọn lọ sí ilé ẹjọ́ tó sì jẹ́ pé igun méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìní ẹgbẹ́ náà ló ti ní báyìí ọ̀tọ̀ ní igun tí Wike wà ọ̀tọ̀ ní igun tí àwọn Taminu Turaki wà ní igun Wike ẹni tó jẹ́ alága tí wọ́n ní ọ̀gbẹ́ni Abdulrahman Mohammed tó sì jẹ́ pé àwọn ní àjọ elétò ìdìbò INEC àti ilé ẹjọ́ ni wọ́n fòǹtẹ̀lù ṣùgbọ́n níṣe ni àwọn igun Turaki làwọn jẹ́ kó di mímọ̀ o wípé àwọn sì lójúlówó ẹgbẹ́ òṣèlú PDP àti wípé Jonathan làwọn yóò fún ní tíkẹ́ẹ̀tì lọ́jọ́ àbámẹ́ta tí ṣe sátidé ọ̀sẹ̀ tó kọjá ṣùgbọ́n níṣe ni àwọn Turaki pariwo síta pé gbọ̀ngàn ayẹyẹ táwọn fẹ́ lò fún ìpàgọ́ táwọn ti fẹ́ fún Jonathan ní tíkẹ́ẹ̀tì òní níṣe ni àwọn gbọ̀ngàn náà máa pe àwọn pé Wike ti ń dúnkòkò máwọn ó sì ti ń lérí ipò òun yóò ti gbọ̀ngàn àwọn pa nítorí pé àwọn fẹ́ fààyè gba àwọn ṣá ọ̀rọ̀ yìí ti di wàhálà bẹ́ẹ̀ ni àgbẹ̀ òṣèlú PDP igun Taminu Turaki ti ń jẹ́ kó dìímọ̀ pé àwọn ò ní jẹ́ kí Wike kó kó àwọn láyà jẹ ṣùgbọ́n tí Wike ti ń jẹ́ kó dìímọ̀ pé gbogbo ogun ẹgbẹ́ òṣèlú tí ò bá bófin mu tó bá fẹ́ ṣe nǹkan ní ìlú Àbújá táwọn gbọ̀ngàn ayẹyẹ àti ilé ìtura wá fún wọn láàyè láì dá wọn dúró ó ní bí ẹni pé wọ́n ń ṣe ìrànlọ́wọ́ fún nǹkan tí ò bá òfin mu ni tóun yóò sì ti ìgbọ̀ngàn ayẹyẹ wọn tàbí ilé ìtura wọn pa ṣá o. Atọ́nà gbogbo ilẹ̀ Oòduà tó jẹ́ aṣíwájú àti àgbà ní ẹgbẹ́ òṣèlú PDP ilẹ̀ Yorùbá olóyè Bọ̀dé Ìgbéyínká George ó ti kọ lẹ́tà sí gbogbo àwọn tọ́rọ̀ kàn pàápàá àjọ elétò ìdìbò INEC alága àwọn ọ̀jọ̀gbọ́n jọ aṣojú àmúpìtàn wípé ká má ṣe jẹ́ kí Wike kó dá ẹgbẹ́ òṣèlú PDP rú ó ní ilé ẹjọ́ gíga tó ga jù lórílẹ̀‐èdè ti dájọ́ bí káwọn lọ fi òfin ẹgbẹ́ àwọn tu ẹgbẹ́ ó ní òfin ẹgbẹ́ làwọn sì fi ń tu ẹgbẹ́ báyìí ṣùgbọ́n tí Wike ń ṣe bíi pé òun ò ní ẹni tó lè bá òun wí tàbí ẹni tó ju òun lọ tó sì ní ilé ìléwu nítorí pé bí ilé ẹjọ́ tó ga jù lọ bá ti dájọ́ kò tún sẹ́ni tó tún gbọ́dọ̀ ṣe nǹkan kan náà ṣùgbọ́n tó ní tí Wike ń ṣe yìí ó ti mú ewu gidigidi dání tó sì ní kí wọ́n tètè gbé ìgbésẹ̀ kí ọ̀rọ̀ kó tó di wàhálà kọjá báyìí.